tó ẹ máa káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ káàsán lásìkò tẹ́ ẹ bá fi ń gbọ́ wa wípé àlàáfíà ní fún yín o ǹjẹ́ ẹ ti gbọ́ wọ́n sọ̀fọ̀ ìjọba Nàìjíríà ti ṣe ó ti sọ ìlú dẹ̀rọ̀ o wọ́n ti sọ ìlú dẹ̀rọ̀ o tí bá sọ pé wọ́n ti sọ ìlú dẹ̀rọ̀ kò ṣe bí pé kọ́ máa ta ráìsì ní 30,000 o tí bá dẹ̀ sọ̀fọ̀ wọ́n ti sọ ìlú dẹ̀rọ̀ ṣe bí kọ́ máa ta báàgì gàrí ní 8,000 o ẹ̀gbọ́n mi yé o ìwé ìrìnnà wọ́n ní kó gba ìwé ìrìnnà ìyẹn pásítọ̀tì rẹ láì kúrò nínú ilé ẹ̀ ṣe rí pé ó ti ṣàyé dẹ̀rọ̀ ṣe rí ìdí tí mo sọ pé ṣọ́n ti ṣàyé dẹ̀rọ̀ báyìí o ṣe é ti rí báyìí ó lè wà nílé ẹ báyìí kó o kàn ọ́dà ìwé ìrìnnà ẹni international passport yẹ before you know it tíntíntín máa kọ̀ọ̀kan lẹ́kùn ẹni ẹgbà passport yín okay dey play ẹ wò ó dàbí wípé ewé ata ò fẹ́ kàtà mọ́ o tó túmọ̀ sí wípé owó oṣù àwọn òṣìṣẹ́ owó oṣù wọn kàn ń pọ̀ ní ṣùgbọ́n kò ká kankan mọ́ àṣé bóyá ká sọ wípé bí owó yẹn ṣe ń upgrade ni ìyà náà ṣe ń upgrade nítorí owó yẹn ò ká anything mọ́ báyìí owó yẹn ò ká kankan mọ́ fún àwọn òṣìṣẹ́ ó yá nígbà tí òṣìṣẹ́ bá ń gba 77,000 naira or 70,000 naira á ti kọ́kọ́ wọ mọ́tò bíi 50,000 naira or mọ́tò bíi 30,000 naira á kọ́kọ́ jẹun ẹjọ́ ṣe 40,000 lòun àtẹ̀bí ẹ̀ fẹ́ manage àgàgà kó tún wá lọ ní kọ̀ńténà ọmọ kó bímọ mẹ́rin márùn-ún tó lè jẹ́ pé gbogbo wọn sì wà ní school ẹjọ́ báwo ló ṣe fẹ́ ká wọn lọ́wọ́ yìí Adams Oshiomole gan láhùn ó ní owó oṣù òṣìṣẹ́ kan ń gara ni o ó ń gbéra sí ni o ṣùgbọ́n kò tó kẹ̀kẹ́ ó ní òótọ́ kankan rárá débi pọ́ tẹ̀ fẹ́ fi survive tẹ́ bá ń gbọ́ tó máa sọ pé give us our daily bread yẹn gan wọ́n ti pín sí méjì wọ́n ti wá ń ṣí ẹ daily ẹ̀yọ̀ kan tẹ́lẹ̀ ó ti ń di pẹ́ méjì ló ń gbà ní daily kan wọ́n gbà lẹ́ẹ̀mejì ìgbà tó jẹ́ pé daily bread náà búrẹ́dì tí wọ́n ìjẹ́ ẹ ti gbọ́ federal government ní o ìjọba tó ti gbé wa débẹ̀ wọ́n ní àwọn ń fún èèyàn 25 million people ní 25,000 naira lóṣooṣù ìṣọ́kí mi ó gbé mi 25 people wọ́n fún 25 million people wọ́n fún 25,000 naira lóṣooṣù ìṣọ́kí mi o mo fẹ́ ní kí n fi àkókò ìbéèrè ní o kó má jẹ́ pé bóyá èmi nìkan ni mi ò tí ì rà láàtì mi ò mọ̀ bóyá ẹ̀yin náà ti rà láàtì o torí ìjọba sọ̀fọ̀ ohun pín 25,000 fún èèyàn 25 million mi ò mọ̀ bóyá ó ti délé yín o bóyá nìkan nú ẹbí yín ti testify o torí bó ṣe sọ pé wọ́n pín sí mi rí kí social media dàrú o káwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí sọ for the first time bá àti ẹ̀ lówó ra data ṣe bó jẹ́ kí báǹkì ó jẹ́ kó kún ní ATM ó jẹ́ kérò tó lọ kó ga kó jẹ́ pé èrò á máa sáré máa withdraw ní ìjọba ti sọ fọ àwọn pín 25,000 ẹjọ́ ṣe lórí afẹ́fẹ́ ló ti ń pín ní àbí nínú ayé yìí ìwọ tó o bá ti gba tiẹ̀ máa bá wa kọ sí comment section pé mo ti gba tèmi o lóòótọ́ ni o ẹ wò ẹ̀jẹ̀ kan máa gbogbo wa wọ́n ṣáà láìkì kan máa fún wa lámbà ẹ wá sọ fún mi o èyí tó bá ti rí kó jẹ́ kí n mọ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ àìtí ìgbàgbé bọ̀dá wa yìí o ẹlẹ́mìí èrèlè which is Emefiele gbogbo ọmọ Nàìjíríà tẹ́ ẹ̀ bá gbàgbé ṣége báńsá tí Emefiele fojú wa rí Nàìjíríà wo ọmọ tó bá bí títà Emefiele ẹlẹ́mìí èmèrè ló jẹ́ kó bá pè ǹjẹ́ ti gbọ́ wípé ìjọba ti gbẹ́sẹ̀ lé owó Emefiele wọ́n ti gbẹ́sẹ̀ lé owó Emefiele àwa mọ̀ bóyá lára owó wa ni o but wọ́n ṣáà ti gbẹ́sẹ̀ lé owó kódà níbi tó lè dé ó tó kó láti gbẹ́sẹ̀ lé owó ẹ̀ nìkan wọ́n tún gbẹ́sẹ̀ lé property ẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé $3 million Emefiele kí ló dé bank gómìnà CBN kí ó pàdé nígbà yẹ
nígbà ayé Buhari ó ti ní $3 million pẹ̀lú ilé bí ọkọ̀ bí wọ́n wá gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀. Emefiele kí ló dé? Níbo ló ti rí gbogbo eléyìí? Má pààrọ̀ fún mi, jẹ́wọ́ fún mi níbo ló ti rí. You are a criminal, ó lè ló fẹ́ yà. Èmi ti mọ̀ tẹ́lẹ̀ pé Emefiele máa explain tire, no evidence. Kò lè evidence ló fi gbẹ́sẹ̀ lé, no evidence ni o. Kò ní evidence ni o, ó ti explain tire, kò fẹ́ yé ilé ẹjọ́ mọ́ nítorí pé nígbà tí $3 million tó wà ní inú àkáǹtì ẹ̀ tí sálárì ẹ̀ ò dẹ̀ tó $10 million tí sálárì ẹ̀ ò tó $100 million, báwo wà níbo ló ti rí tó fi bá jẹ́ pé ó lè gádà $3 million wọ́n dẹ̀ gbẹ́sẹ̀ lé ilé ẹ̀ méjì tó jẹ́ pé wọ́n ní kó give àkáǹtì bó ṣe rí owó ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ rí owó kọ́ àwọn ilé jọ̀rànjọ̀ràn àti properties ló bá di pé he explain he no see evidence. Àwọn immigration praise God o, wọ́n ti upgrade gidigidi báyìí. Wọ́n ti jẹ́ kó yé wà wípé tá a bá fẹ́ gba passport wa without stress without wàhálà láì ṣẹ̀ṣẹ̀ lọ máa tó queue sí ọ́fíìsì wọn. Wọ́n ti jẹ́ kó yé wà wípé àwọn processes tó máa tọ̀, àwọn procedure tó máa tọ̀ wọ́n ti gbélé báyìí o, débi pé wàá kọ̀ máa gbẹ́sẹ̀ lé ni wàá máa tọ̀ lọ. Kò ní dìgbà tó máa ṣẹ̀ṣẹ̀ lọ́tò tígi mú ọ̀tún á fẹ́ bọ́ sí tòsì. Wọ́n ti upgrade ẹ̀, wọ́n ní kò sí wàhálà mọ́ báyìí o nítorí ayé ti dẹ̀rọ̀. Now no matter how tó bá fẹ́ gba passport o ní láti stress mọ́, o ní wàhálà kankan mọ́. Kàn ṣe kí ni tẹ̀lé procedure láti inú ilé ẹ, fill form láti ilé ẹ kí ìwé ìrìnnà ẹ dẹ̀ dọ́dọ̀ ẹ̀. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹja gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Yorùbá nation la fẹ́ o. Ẹ̀yin ìyá mi bàbá mi ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yí àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ni o, no retreat no surrender. Bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back. Yorùbá nation now bẹ́ẹ̀ ni o. Owó wo nìyẹn o? Owó Emefiele ni o. Owó Emefiele ni o. Yorùbá nation la fẹ́ pẹ̀lú àṣẹ Èdùà. Irọ́ pọ̀ bẹ́ẹ̀ ni o. Irọ́ pọ̀ lẹ́nu gbogbo wọn, láǹbà wọn ti pọ̀ jù. Orílẹ̀-èdè Yorùbá nìkan lọ́nà àbáyọ. Ẹ pín ìlú yìí báyìí, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Lẹ́yìn náà gbogbo nǹkan tí wọ́n gbà lọ́wọ́ Emefiele níbo ló kó wọn sí, níbo ló kó sí, gbogbo rẹ̀ ni wọ́n láti pín láàrin ara wọn ní. Ṣọ́fẹ́ pín láàrin ara wọn ní, kọ́ wá explain bí tó kó gbogbo ẹ̀ sí. Ẹ wọ ìyá mi Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. La fi ń sọ fún yín pé àgbẹ̀ ò ní rórókórókó títí kó gbàgbé ilé, bó pẹ́ bóyá onílé àrèlé. God bless Yorùbá nation, ó dàbọ̀.